ẹ̀yin tèmi èyí nìdí tí mi ò fi bá ìjọba Èkó ṣe fíìmù mọ́ o, Iyabọ Òjó ṣàlàyé. Bí kò bá yí ìpinnu rẹ̀ padà, àwọn olólùfẹ́ fíìmù àwòtúnwò orí ẹ̀rọ ayélujára kan tí ìjọba Èkó ṣagbátẹrù rẹ̀, Real Housewives of Lagos, yóò ṣàárò ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré tó ń kópa tó jọjú nínú eré náà, Iyabọ Òjó, táwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Queen Mother, látàrí bí òṣèrébìnrin náà ṣe ní òun kò ní kópa nínú eré náà mọ́. Ó lámọ̀ràn táwọn mọ̀lẹ́bí òun gba òun lòun máa tẹ̀lé. Lórí ìkànnì Instagram rẹ̀ tó pè ní Iyabọ Òjó Fesprit ló gbé ìkéde náà sí láṣálẹ́ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 8 oṣù kejì ọdún 2024 yìí. Ìkéde ọ̀hún sì ya ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lẹ́nu gidi ni. Iyabọ Òjó kọ síbẹ̀ pé mo ti ń rò ó síwá sẹ́yìn tipẹ́, lẹ́yìn tí mo sì ti rò ó tí mo tún ń rò, mo pinnu láti gbọ́ràn sáwọn mọ̀lẹ́bí, àwọn olólùfẹ́ mi, pàápàá jùlọ ọkùnrin tí mo ń fẹ́ àtàwọn ọmọ mi, títí kan iléeṣẹ́ tí mò ń ṣe aṣojú fún, tí mò ń polówó ọjà wọn. Torí bẹ́ẹ̀ mi ò ní lè bá wọn kópa nínú fíìmù Real Housewives of Lagos apá kejì mọ́ o. Ohun tó mú kí ìkéde yìí ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu ni pé Iyabọ Òjó wà nínú àwọn òṣèré tó kópa tó jọjú lásìkò tí àfihàn apá kìíní fíìmù náà fi wà lórí afẹ́fẹ́. Bí Iyabọ Òjó ṣe máa ń gbé pẹ́rẹ́kí kaná pẹ̀lú òṣèré aláfẹ́ kan Lọ́ra Ìkejì tó máa ń jà fẹ́tọ́ ẹ̀ tó sì tún máa ń ṣàwàdà akọ wà nínú ohun tó mú káwọn èèyàn kan fẹ́ràn fíìmù náà tí wọ́n sì ń wò ó. Ipa tí Iyabọ Òjó ń kó ti mú káwọn kan fàbùkù kàn. Wọ́n ní alájàngbìlà ẹ̀dá ni, wọ́n ló hùwà ìdúkookò mọ́ ni. Àmọ́ obìnrin náà ti ṣàlàyé lẹ́yìn ọ̀rẹ̀yìn pé fíìmù náà ló lọ bẹ́ẹ̀, òun kì í ṣe àríjàgbá, kẹ́nikẹ́ni má sì fojú adúkookò mọ́ni wo òun rárá. Bóyá ètè àbùkù tí wọ́n fi ń kàn án lórí ipa tó kó yìí àti àwọn nǹkan míì tí kò bára dé ló mú kí wọ́n gba Iyabọ Òjó lámọ̀ràn pé kó kó àfàró náà nípa eré náà. Gbàrà tí Iyabọ Òjó ti ṣe ìkéde yìí làwọn èèyàn ti ń fèsì lórí ìpinnu rẹ̀ ọ̀hún lórí ẹ̀rọ ayélujára. Ọ̀gọ̀rọ̀ àwọn tó sọ̀rọ̀ ni wọ́n ní àwọn máa ṣàárò rẹ̀ bí kò ṣe ní kópa, àmọ́ àwọn bọ̀wọ̀ fún ìpinnu rẹ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé ojú ọ̀tọ̀ làwọn míì fi wò ó. Wọ́n ní ojú ayé ni jíjáwọ́ tó lóhùn jáwọ́ yìí jẹ́, kì í ṣe torí wọ́n gbà á nímọ̀ràn gẹ́gẹ́ bó ṣe sọ. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.